Òní ni ọjọ́ àbámẹ́ta, ọjọ́ kẹfà nínú oṣù kẹsàn-án ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí. Ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Nílé tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tèmi ni béèrè fún ìmọ́lẹ̀. Àkọ́sórí wà nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Eléyìí tí ó kà báyìí pé ìmọ́lẹ̀ sì mọ́lẹ̀ náà nínú òkùnkùn, òkùnkùn náà kò sì borí rẹ̀. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì borí rẹ̀. Bíbélì kà wà nínú ìwé Máàkù orí kẹwàá ẹsẹ̀ kẹrìndínláàdọ́ta títí dé kejìléníàdọ́ta. Nígbà tí Ọlọ́run dá ayé ní Genesis orí kìíní ẹsẹ̀ kìíní sí ìkẹta, ohun àkọ́kọ́ tó dá ni ìmọ́lẹ̀. Èyí rí bẹ́ẹ̀ nítorí nígbà tí ìmọ́lẹ̀ bá wà, ó sì máa ń rọrùn láti fi ohun gbogbo sí ayé wọn. Nínú Bíbélì kíkà tòní, afọ́jú oníbàárà kan tí à ń pè ní Bátíméù ń kígbe kíkankíkan fún ìfiyèsí Jésù Kristi. Ó ń gbé nínú ìgbèkùn ìpọ́njú, ó sì fẹ́rẹ̀ jẹ́ ọkùnrin tó dá wà tí kò ní ẹnikẹ́ni láti ràn án lọ́wọ́. Ọ̀rọ̀ rẹ̀ fẹ́rẹ̀ jọ èyí tí kò ní ìrètí nítorí pé kò ríran. Nígbà tí Jésù bi í léèrè pé kí ni ó fẹ́, ó béèrè fún agbára láti ríran. Ó lè béèrè fún owó àti àwọn aṣọ, ṣùgbọ́n ohun gbogbo tí ó béèrè fún ni kí ó lè rí ìmọ́lẹ̀. Agbára ìríran rẹ̀ nípa ti ara àti ti ẹ̀mí ṣe pàtàkì rékọjá ju owó àti aṣọ. Nígbà tí ìmọ́lẹ̀ Ọlọ́run bá dé, gbogbo irúfẹ́ òkùnkùn àti ìbànújẹ́ máa pòórá. Ìbéèrè náà nísinsìnyí ni pé báwo ni o ṣe lè jẹ́ kí ìmọ́lẹ̀ Ọlọ́run wọ inú ayé rẹ? Jésù sọ nínú Jòhánù orí kẹjọ ẹsẹ̀ kejìlá pé òun ni ìmọ́lẹ̀ ayé. Tí o bá gba Jésù láàyè sínú ayé rẹ, ìmọ́lẹ̀ rẹ̀ yóò mọ́lẹ̀ nínú rẹ, yóò sì lé gbogbo irúfẹ́ òkùnkùn jáde, yóò tún tàn nínú rẹ, tó bẹ́ẹ̀ tí ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ìmọ́lẹ̀ sọ́nà àwọn yòókù. Ìdí nìyí tí ó fi sọ nínú Mátíù orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlá pé ìwọ ni ìmọ́lẹ̀ ayé, nípasẹ̀ rẹ òkùnkùn yóò fi ìdílé rẹ sílẹ̀, àti gbogbo ẹni tí ó bá bá ọ pàdé yóò jẹ àǹfààní lára ìmọ́lẹ̀ tí o gbé. Kí n tó di àtúnbí, àwọn ègún àti ìbànújẹ́ wà nínú ìdílé Adébóyè. Ẹ̀wẹ̀, lẹ́yìn tí ìmọ́lẹ̀ náà Jésù Kristi wá sínú ayé mi, gbogbo ègún ìrandíran bàjẹ́, a sì lé òṣì àti ìbànújẹ́ jáde títí láé. Kọ́ríńtì kejì orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsi, wọ́n sì di titun. Olùfẹ́, bí ó ti wù kí ègún ìrandíran tàbí agbára òkùnkùn tó ń fà ọ́ sẹ́yìn ṣe lágbára tó, ní kété tí o bá jọ̀wọ́ ayé rẹ fún Jésù Kristi, ohun gbogbo yóò di tuntun. Ìmọ́lẹ̀ rẹ yóò lé òkùnkùn jìnnà sí ọ. Tí ìwọ ẹ̀wẹ̀ kò bá tíì di àtúnbí, jọ̀wọ́ sọ àdúrà yìí. Jésù Olúwa, mo gbà wípé inú òkùnkùn ni mo ti ń gbé láti ọjọ́ yìí. Nísinsìnyí mo ti ṣetán fún ìmọ́lẹ̀ rẹ. Jọ̀wọ́ wá sínú ayé mi kí o sì sọ mí di ẹ̀dá titun nínú rẹ. Mo kó gbogbo ẹ̀ṣẹ̀ tí mo máa ń dárúkọ wọn, mo sì gbà ọ́. Mo kọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo máa ń dárúkọ wọn, mo sì gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Jésù o ṣeun. Kókó àdúrà: Baba jọ̀wọ́ jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn sórí ohun gbogbo tó kàn mí ní orúkọ Jésù.